kábíyèsí o lódùmarè ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ayé kẹ́ríkẹ́sẹ́ ẹni mọ̀jọ́ alátìlẹ́ ìlú tí dúrí ìlébèrè. ṣé fi pé mo stupid ni ìwọ fẹ́ jápa. Ọlọ́run ò ní jẹ́ kí n rí nǹkan tí mo fi máa gbàjẹ́ lẹ́nu ẹ̀. I have everything under control. Ó lè ní wọ́n pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn. What's my business with your wife? Why bad things happen to good people? Why are you roaming around? I want to have peace of mind. I want to have happiness. I didn't run my job to real love. Ayé wà nínú ayé. What am I to pass through life me move but where for time? Life is indeed spiritual. You are who you are when no one is watching. She told me everything that happened. Maya wèrè come along when la bere wèrè. What just ṣe ru ẹ. But I can feel the presence. Kábíyèsí Ọlọ́run. Ọba ṣe yóò wù. You were nowhere to be found. Don't fún mi ní ọwọ́ mi lẹ́yìn gbogbo wọn ní àjọ kí lẹ́gẹ̀ẹ́. Tí wọ́n gbá etí ẹ̀, ọmọ rẹ̀ fẹ́ jẹ́ ní àtọ́jú ẹ̀. Bùkọ́lá! Tí mo lọ ti fẹ́ kí n rí 50 million torí Ọlọ́run. Peter Sunday ti parọ́ ọ̀gẹ́ ọ̀. 20 million. Owó tó ń béèrè 50 million. Ó gé 70. Ṣé fẹ́ pa mí ni? Why? What fit go when the call wà nínú ìṣòro? Right? Àdìtú ni kò yé mi náà. Èèyàn máa ń fi mọ́dàkú ṣeré ni. I don't want to go to jail. Why your mama matrimonial bed? Òwe ni mo ṣe tó dìde mọ́ mi lọ́wọ́. Oore ṣíṣe Ọlọ́run fi rán ẹni o. Kábíyèsí Ọlọ́run ọba Jídára ọba Ṣèyí o.